èèyàn 53 bàbá principal ọba bàbá kẹtù wíjà ṣóǹkà mọ́kánì alákọ̀ọ́kọ́ nù ọba gàmà wíjà ọba bàbá wọn ní kíjì pàjá tó wọ́n ti di mufti ń gbà wọn part 1 nù wọ́n bá afa Abdulrahman Ahmed wọ́n bá wọn jà láwọn tó ní TMC nù ọba Sheikh Dhikrullah Shafi wọ́n bá wọn jà Sheikh Imran Eleha wọ́n bá wọn jà Sheikh Komarudin Ajala wọ́n bá wọn jà Dr. Said Ahmed Rufai wọ́n bá wọn jà wọ́n bá Ahlus-Sunnah scholars jà nílẹ̀ Yorùbá. La ilaha illallah. ìyẹn kan ló bá gbogbo àwọn táǹkà yíyá o tó dé yẹn mẹ́sàn-án babalágbé ni wọ́n dára lọ́wọ́ wọn Professor Laro wòye sẹ́yìn lọ́dọ̀ wọn Dr. Ibrahim Abdulbaki Muhammad èèyàn bú ni lọ́dọ̀ wọn Professor Kakuri èèyàn bú ni lọ́dọ̀ wọn Sheikh Komarudin Yunus ọ̀tá wọn ni Sheikh Abdul Qadiri afọwọ́baṣọlágbẹ̀rú ìmáàmù Nàìjíríà èèyàn rédèrèdè ni lọ́dọ̀ wọn Sheikh Dr. Hussein Arike Osola àfáàtẹ̀ ni èèyàn dáradára ni lọ́dọ̀ wọn ilé kéwù ṣé wàá límì wọ́n máa gbé èèyàn ń takò ilé ṣé wàá límì kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́tàlékù ilé ṣé wàá límì Ọlọ́run sì ní jẹ́ kí bàbá ọlọ́lọ́ba lónìí wọ́n ṣiṣẹ́ rí gẹ́gẹ́ bí mo sọ sẹ́ni tí ń takò ilé kéwù tán gbé kalẹ̀ sórí rédíò òun ní wàá sọ pé àwọn fẹ́ fi mú ti lọ. La ilaha illallah. kò tán bẹ́ẹ̀ o Sheikh Kamaluddin bàbá alájẹ́ àgbà al-Mujaddid al-Akbar wọ́n bá wọn jà. ò ń gbọ́ àdàbí as a whole wọ́n bá wọn jà. Sọ̀hábà generally pé kí ẹ̀ má dá sọ̀hábà kan sí ẹni táwọn wí ìbàjà àwọn sọ̀hábà nù. lẹ́yìn náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú táwọn ní principal versus Abu Hurairah. àwọn aláìmọ̀ wọn ara orú yín bẹ́ẹ̀ bá jáde tẹ́ bá ń sọ̀rọ̀ àánú yín a máa ń wò yín tàánú ni pé kí ló wá ṣẹlẹ̀ tí orí yín wá dọ́ta báyìí wà á fẹ́ sí kan tí kan ó gbé kan nínú yín bàbá onírúbọ̀ funfun jáde sẹ́ẹ̀ ó wá mú àwọn tí wọ́n yanjú nínú kéwú ó dá àwọn tẹ́ ń bá jà níjọ́ níyì ẹnìkan ṣoṣo ló jáde ló ń kọ orin ó lè yan orin táfà náà rí ìlísì lójúmọ́. La ilaha illallah. tẹ́ bá fẹ́ tú àṣírí ara yá tú àṣírí yín nìsí WhatsApp group tẹ́ ń drop orin sí ìwọ wà ògidì ó wà yóò drop orin ẹsẹ̀sẹ̀ wá wo orin tó wọ standard lẹ́wàá mú lẹ́wàá post ẹ̀ sì mọ́ pariwo ìmọ̀ yìí pọ̀ bẹ́ẹ̀ sì òdo ló pọ̀ ọ̀tọ̀jẹ́ ní tí mo bá pọ̀ jù ní wọ́n máa ń di àṣetánì nímọ̀ rárá bó tilẹ̀ kó mọ èèyàn kan ló jáde tí wọ́n o WhatsApp group náà wọ́n ń drop orin sí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá òpèlè standard wọ́n post lẹ́gbàá ìyí Sajinu Zaman ẹlẹ́wọ̀n gbà ìbóni tó kọ́lẹ̀ láàrin wọn ṣé bí mọ̀rẹ̀ ti mọ náà nù. ìyí dìdìrín rìsálà yìí ìkan nínú àwọn ọmọ wa ń chaàtì rẹ̀ pẹ̀lú lárúbáwá ó sá lọ ni. àbá yìí tó ń tẹ̀lé mi principal versus Abu Hurairah versus Muawiya versus Abubakar. La ilaha illallah. lẹ́yìn ìgbà tó wá kúrò níbi yìí ó tún wá mú al-Imam Ibn Taymiyyah. Allahu ta'ala anhu. Dárákùnrin tí gbogbo èèyàn lọ́ta rẹ̀. Ọlọ́wọ́ pẹ́ lọ́ta ni. Ẹjọ́ di Monday tó ń bọ̀ yìí. Ẹrú Ọlọ́run tó fọ́ igbá tó fọ́ òkú mẹ́lẹ̀ tó ẹtúká. Ó já mọ̀ pé àṣàṣì ni bó tẹ̀ jẹ́ pé ìyíkú lòun náà wí. Kò sí mọ́nì kankan lára wọn. Àwọn náà lẹ́gbọ́ àṣàṣì náà lẹ́gbàdo. La ilaha illallah. Ẹnu principal. Kò sí mọ́nì mọ́. Èyí náà ló wá sí lọ́rin ó ní gbogbo àwọn àfáà tó dìde náà ń pa. Ìwò ṣe tí wá kú. La ilaha illallah. Ìkùránì sì jò yé wa pé ẹni kankan ò ní kú àfi àwọn tọ́lọ́run bá pa. Aláṣẹ program ní ìsàwọn kan mẹ́sẹ̀jì wa páwọn ó pa wá. Ṣùgbọ́n a ti sọ bí ta ti ṣe program fún yẹn sí mọ́ bọ̀kẹ́ wá pa wá. Ìyẹn kò burúkú yìí. Ó bá Al-Imam Ibn Qayyim. Afá náà mọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ kò yanjú. Al-Imam Muhammad Ibn Abdul Wahhab. Yóò tẹ̀ dáná. Òyìn ó dáná lọ́wọ́ rẹ̀. Tíra tí bàbá tó bí principal yìí sọ pé lẹ́yìn Kùránì òun ló kàn. Al-Imam Bukhari. Allahu Akbar. Ó ní Imam Bukhari afọ́jú ni kò mọ̀ kí ó. Lẹ́yìn ìgbà tó bá yá rẹ̀ ìjọ tó lóun bá yá Imam Bukhari jẹ́ ó wá tọwọ́ bọ̀ tíra. Ó ṣẹ̀ṣẹ̀ wá wọ Sahihu al-Bukhari. Allahu Akbar. Gbogbo Kingdom of Saudi Arabia ìjọba Bámílákà pátápátá ó tọwọ́ bọ̀ jọmọlúàbí wọn.
ó gbọ́ yí agbẹnusọ tó wà lé Haúsá náà ọ̀rọ̀ kan lòun náà dá tí ò fi lè wọbẹ̀ mọ́ o ó tún wá parọ́ ìjọ tó wá tún bí wọ̀dà tún jáde kó sọ pé báàbù bìlá ní òjò wọ Saudi mọ́ òun ló sọ tí wọ́n fi bá ń tó òjò wọ Saudi mọ́ ayé ò gbọ́. Àyà ìlọ́lọ́. Àwọn ulama Ahlus Sunnah wal Jama'ah Ibn Baz bàbá Ibn Baz Usaimin bàbá Albani ẹni yí yákàyákà wọn ìgbà tó kúrò níbẹ̀ tán ó fọ́fẹ́ oníbàdàn lọ́dọ̀ àwọn àfáwà ẹ̀sẹ̀ òkèlú àwọn àfáà Abdul Fattah bá mú hankachifu kí ní lójú mi jẹ́rí. Idha kunta la tadri fatilka musibatun wa in kunta tadri fal musibatu. Yíò gbọ́kọ́ ló yẹ kó lò àyà ulama'a ad-dini fi ardi Yorùbá. Ẹ̀yin àgbàlagbà ń lẹ Yorùbá ibi dé. أفيقوا وردوا الجاز دفعا لملتي. Ẹni tó fẹ́ dẹ̀sì rú yìí dáfún á kí ló pé? دفعا لملتي. Ìdìgáàmù dìgé ìrìgbó náà ó yá wípé dára kí n gbọ́. دفعا لملتي. Tún wí láti bẹ̀rẹ̀. أيا علماء الحق في أرض Yorùbá. أفيقوا وردوا كذب دفعا لملتي. دفعا لملتي. دفعا لملتي. Ọlọ́run bá kẹ́lẹ̀ jágbà wọ́n sì ṣe tó lọ́sọ̀ mú gbọ́. أيا علماء الدين في أرض Yorùbá أفيقوا وردوا الكذب دفعا لملتي. Bálẹ̀ jágbà ti kọ́ àkápì pé ó nù. Allahu Akbar. Ìdìgáàmù gẹ́gẹ́rì é. Kúnnà. Ẹni yóò dúró síbẹ̀ o. Ìgbà tó kúrò ń bẹ̀ tán, ó wá bọ́ sí ọ̀dọ̀ bàbá Mad. Wọ́n fẹ́ lọ kílèmù ìkẹ́ tí èṣe ti wọn. Níbàdàn ni, Mad láàárọ̀ bí. Ìgbà tó kúrò ń bẹ̀, ó bọ́ sọ́dọ̀ Sheikh Mustapha Zuglul. Ẹnìkan ṣoṣo náà ni o, káyé lè mọ gbọ́. Ìṣẹ́rí problem tó wà mẹ́rin pé ọ̀pọ̀lọpọ̀ gámà pé èèyàn kéèyàn ní bọ̀wọ̀n ọmọ bí wọ́n ṣe sọ. La ilaha illallah. Ìgbà tó wá kúrò ń bẹ̀ wọ́n wá bọ́ sí Daaru Dawa. Allahu Akbar. Wọ́n kúrò ń bẹ̀ wọ́n bọ́ sọ́dọ̀ Professor R.D. Abubakar. Wọ́n kúrò ń bẹ̀ wọ́n bọ́ sọ́dọ̀ Ọlọ́run ló mẹ́rú ẹ̀. Bàbá wa àgbà Ọlọ́run ló mẹ́rú ẹ̀ lẹ́dẹ̀. Adamallahu hayatahu. Nínú àrọ́mọdọ́mọ wọn náà ni o. Wọ́n kúrò ń bẹ̀ wọ́n bọ́ sọ́dọ̀ Rọ́bítọ̀. Lẹ́yìn náà wọ́n bọ́ sọ́dọ̀ mufti ilẹ̀ Yorùbá. Bàbá àgbà níwò nù. Mufti tó ẹgbẹ́ta wá sọ lárúbáwá yóò fẹ́ lè mọ̀ pẹ́nu wọn lá. Mufti tó kéwú yanjú yàtọ̀ sí kéwú sànàwí. Wọ́n kúrò ń bẹ̀ wọ́n bọ́ sọ́dọ̀ àfáwà àgbà onímọ̀ àgbà ni Sheikh Abdul Basit Al-Ketui. Allahu Akbar. Àwọn tó lọ Cairo tán máa ń tán yanjú nù. Orú wọn láàsọ pé bí èèyàn bá fẹ́ mú yàn jáde àfáàmù tí ò gbọ́ pé mo fẹ́ náwó èèyàn jáde ẹwà mẹ́ni tó yanjú jáde ẹmọ́rú ẹ̀wà èé ṣe orú adéwọ̀lú pósìtì sàtífíkẹ́tì rẹ ní tó gbé jáde kúrò ní Cairo pósìtì ẹ̀ká rí tó wá yàtọ̀ sí mọ̀kúbùl. Àfáàyè ìgbà tó kúrò ń bẹ̀ lọ́dọ̀ mufti ilẹ̀ Yorùbá ọbọ̀ sọ́dọ̀ àfáà Basit Ketui wọ́n kúrò ń bẹ̀ ọbọ̀ sọ́dọ̀ àfáà Blakim Ọwọ́ṣọ wọ́n kúrò ń bẹ̀ ọbọ̀ sọ́dọ̀ Malam Yusuf Adépọ̀jù èèyàn kan ní gbogbo táǹkà kalẹ̀ yìí o. Ìyẹn kan ní o, kò pé méjì o, ọkọ̀ ọmọ ọbọ̀ sọ́dọ̀ Dr. Abdulmumin Amọ́lájà, ọkọ̀ ọmọ ọbọ̀ sọ́dọ̀ Barrister Abdulrahman Ahmed Sayi, tó ti di Justice Sayi wáyé, Justice Sayi wa ìtàdàríyà, ọtún dọ́dọ̀ tí wọn. Wọ́n kúrò síbẹ̀, ọbọ̀ sọ́dọ̀ Saidi Shitu. Ọkọ̀ ọmọ ọtún la ilaha illallah. La ilaha illallah. Wọ́n tún lọ sọ́dọ̀ bàbá olùkọ́ àgbà. Bàbá sọ pé àwọn tó jogún àwọn bàbá wọn tí wọ́n balẹ̀ bàbá wọn jẹ́ bá ti ń dúpẹ́ lé Àlájì àgbà táwọn bàbá wa ní máàdì láàárọ̀ bí tó ń dúpẹ́ nínú àwọn tí yóò rí tínú yóò mọ̀ dùn ní àwọn àrọ́mọdọ́mọ olùkọ́ àgbà. Ọlọ́run kẹ́ bàbá náà débi pé kàńdá kan kò sí nínú ọmọ kò sí nínú àrọ́mọdọ́mọ kò tún sí nínú àrọ́mọdọ́mọdọ́mọ. Tó wá tó bẹ̀ lọ́n pé Ọlọ́run o nídìílé tìtùwá náà Salman
ọlọ́mọdé kíkà dáhùn bẹ́ẹ̀ o ó tó bẹ́ẹ̀ lọ́wọ́. mi ò bí òfin náà létí yìí. Ayá ummatal Islami fi ardi Yorùbá. Fi ardi Yorùbá. Ayá ummatal Islami fi ardi Yorùbá. Àbáwá Muhyiddin Aláàyá Al-Muhandis akọrin àgbà ni òun ni wọ́n ń pe gbogbo àwọn ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá tẹ́fẹ́ bọ́lọ̀ dáadáa tẹ́fẹ́ kú dáadáa. Alaykum bihifdhi ddini fi kulli lahadhatin. àbáwá mo ti àfáà mi ò fẹ́ kú dáadáa torí tó bá fi lè pẹrẹ láàfáà tọ́lọ́run wá gbégbà fún ọ táyé ń gbọ́rọ̀ lẹ́nu rẹ tó wàá ròdòdòdò máa bá wọn sọ pé àwọn ẹni yìí o ayé ti dáyé social media o bẹ́ẹ̀ bá ń gbọ́ wọn ẹ má tẹ̀lé tó ń sọ o kó o tẹ̀ lè jáde sórí social media tó o máa sọ fún àwọn ọmọ rẹ àpẹẹrẹ kó o ní bọ́lọ̀ dáadáa nù tó iṣẹ́ tí àwọn àáfàá jogún lára nábì Ọlọ́run oníkíni ìtọ́lọ́run sọ tánàbì sọ kò ń ṣe tí bàbá pín tí bàbá sọ. Allahu Akbar. Ayá ummatal Islami fi ardi Yorùbá. Alaykum bihifdhi ddini fi kulli lahadhatin. Wọ́n bá sọ́dọ̀ olùkọ́ àgbà, Professor Khidri. Ọba àgbò ní kí ó nì. Tálíbáríkà kún ara wọn kẹ́kẹ́kẹ́, wọ́n bí síta wọn náà. Níbi ká ya dìgbòlugi. Kéèyàn kan máa wá fẹ́ kọ́ ránà bàbá tí wá pẹ̀lú dìgbòlugi. Ọlọ́run o. Ṣé eré lẹ́tẹ̀ rò bẹ́ẹ̀ wọ́n bá débẹ̀ ilé alájà àgbà ìjọ ilẹ̀ gbọ́jà ọmọ rí àdó àárọ̀ ọmọdọ́mọ. Wọ́n wá lé àwọn sórí àtẹ. Ọlọ́run bó ti ṣe àwọn ọmọ alájà àgbà àárọ̀ ọmọdọ́mọ alájà àgbà tó fi dórí àwọn ọmọ ike tó tẹ́bi tí bàbá alájà àgbà gbẹ́sẹ̀ sí. Òun náà gbẹ́sẹ̀ sí tí ẹ̀yin fi ń tò báyìí Ọlọ́run in tí ó yí padà Ọlọ́run mọ́jọ ṣẹlẹ̀ sí wa láíláí. Àmín. Bí èèyàn bá ń ka orun tí mò ń kà yìí ó bá jẹ́ pé bàbá èèyàn ni tòkí ó lọ́dọ̀ rẹ̀ ní wùwà dìgbòlugi báyìí ó tàn tí yóò máa sunkún sí tó wà sunkún látara ọ̀dàlẹ́ pé ojú yìí ti fẹ́ fọ́ kí ló fẹ́ kọ́ àfáà mi ló ya dìgbòlugi. Lẹ́yìn náà wọ́n bọ́ sọ́dọ̀ Markaz Nàìjírí wọ́n débẹ̀ lẹ́yìn náà wọ́n bọ́ sọ́dọ̀ Sheikh Badru Alfa Ilé Ami wọ́n bọ́ sọ́dọ̀ Dr. Fadil gbogbo ìwó scholars àti wọ́n tún kó wọn pọ̀ Honorable Yẹpẹ̀ lẹ́kọ̀ọ́ ọdọdọ ẹ̀ wọ́n kúrò ń bẹ̀ Ọlọ́run mọ́sàbà ṣàlékún àlàáfíà fún àfáà àwọn àgbà oníyàwó mẹ́ta wọ́n dọ́dọ̀ yíò náà wọ́n kúrò ń bẹ̀ ọdọdọ àfáà Sheikh Abdulhakim Kutubi wọ́n kúrò ń bẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n á bọ́ sórí mufti. La ilaha illallah. sẹ́yìn nìkan ni inú orí yín ò wá pé gbogbo yín tẹ̀ ń bọ́ sórí social media kẹ wá lọ bọ́ sínú Quran bó bá tẹ̀ jẹ́ pé èyí tí agbẹnusọ yín sọ pé ó ń ṣẹlẹ̀ òun náà ni kẹ wá tora yín jọ gbogbo tí tó wà nínú kíní ta máa ń kà yìí nígbà táwọn akéèké tọ́mọ fi ń ba burú tó bá wà lára jẹ́ gbogbo orúkíà yìí wala yuflihu sahiru haythu ata wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman kẹmọ kẹ wá kò bá dúwà kẹ ṣe ara yín jọ pẹ̀tọ̀ wọ́n lásàsí ló ń bá bàbá wa jà o táwọn yìí sọ pé kí iṣẹ́ àṣàtì lẹ́yìn bá tẹ àrùn bá sàsí ni ṣé ìranù tẹ́ ń ṣe lórí social media ilé ẹ̀jọ́ mi sí nítorí kẹ mójútó ẹ̀ mójútó ìranù bọ́ sórí social media mọ́ wíwíkúwí Ya illallah. nítorí kẹ bọ́sibì kẹ mọ́ sunkún